orúkọ yín. orúkọ tèmi ni Samson Ìlúpéjú. Mr. Samson a rí yín lórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ sí òsì nǹkan àgbàlagbà tí ń sáré inú ẹ̀kan bí nǹkan ọ̀bá lé òun ló ń lé nǹkan kí ló ṣẹlẹ̀ gan. mo wá láti wá sọ nípa ìgbéyàwó mi tí ìyàwó mi sá lọ lọ́jọ́ ìgbéyàwó ní alẹ́ ọjọ́ ìgbéyàwó. ẹ ṣàlàyé fún mi ní details ẹ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ò ṣe. ok ẹ ṣe ìgbéyàwó. bẹ́ẹ̀ni sà. alẹ́ ọjọ́ ìgbéyàwó yín gangan. bẹ́ẹ̀ni sà. níyàwó yín wá sá lọ. bẹ́ẹ̀ni sà. kò yé mi jọ as in ẹ ṣe normal wedding. ẹ pé àwọn èèyàn àwọn èèyàn wá wọ́n jẹun ẹjọ́ ẹ ṣe gbogbo tó yẹ kẹ́ ẹ ṣe ẹ kó nǹkan fáwọn àkó ẹrù ìyàwó fáwọn ẹbí ìyàwó yín as in wọ́n gbà á ìyàwó yín yẹn wà bí kò sí níbí wọ́n gbà á bí ẹ dọ̀bálẹ̀ ẹ kó àwọn ọ̀rẹ́ yín lọ ẹ pélére ẹ náwó fún ìyàwó yẹn jó ń bẹ̀ church lẹ́lu àbí mosque all lẹ́lu ṣe Christian wedding ni àbí Muslim wedding Christian wedding pastor so yín pọ̀ pastor wọn so wá pọ̀ lọ́jọ́ náà ẹ lọ registry sa ẹ tún lọ registry a ṣe introduction ẹ sáyìn ẹ ṣe gbogbo tó yẹ kẹ́ ṣe registry ẹ dẹ̀ tún ṣe introduction gbogbo yẹn lẹ ṣe lọ́sàn-án èyí tẹ́ ẹ ti ṣe kó tó dijọ́ yẹn gangan àti gbogbo ẹ yọjú lé ẹ ṣe gbogbo ẹ ẹ má sọ ẹ ṣe gbogbo ẹ ti ṣe yẹn bọ̀ ṣùgbọ́n gbà tó dijọ́ gbogbo ẹ tẹ́ ẹ ṣe lọ́sàn-án tẹ́ ẹ parí ẹ̀ tán tó wá dalẹ̀ ọ wá sá lọ. ẹ káàbọ̀ sórí ìkànnì Kọ́kọ́rọ́ Alátẹ níbi tẹ́ ó ti máa gbọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹ ṣé tẹ́ ń gbọ́ wa. lọ́jọ́ ìyàwó gangan. ṣùgbọ́n nígbà tá a wà ní orí stage lọ́jọ́ náà nígbà tí àwọn tí a pè tán fún mi ní envelope owó ìyàwó náà envelope kan fún mi extra ó ní kí n keep ẹ̀ sí separately ó ní kí n keep ẹ̀ sọ́tọ̀. lásìkò tẹ́ ń gbé envelope owó táwọn èèyàn appreciate yín bí àwọn ọ̀rẹ́ tán fẹ́ máa lọ pé gbà ó ìyàwó náà wà ní envelope kan sí. envelope kan fún mi. ẹ keep this separately. yes sir so it was after the wedding. ẹ keep ẹ mo ṣe keep ẹ tá à ń wá. ẹ dákun kẹ́kẹ́ tó máa wá mo fẹ́ mọ bí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí í wá gan because ọkọ àtìyàwó lọ́jọ́ wedding bẹ́ẹ̀ wọ́n ò jọ máa wà ní mo fẹ́ mọ bí tẹ́ ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní wáyàwó gangan. èèyàn bá gbọ́n tí ò usual a sọ pé tí ò ṣẹlẹ̀ rí o tí ò usual tí kì í sábà ṣẹlẹ̀ èyí máa rí bákan lára èèyàn bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni tí mò ń gbọ́ lọ́wọ́ yìí mo bí pé báwo ló ṣe lọ báwo ló ṣe dàwátì níjọ́ ìgbéyàwó ìyẹn ìyàwó yín. bí program yẹn ṣe ń lọ lọ́jọ́ náà time tí wọ́n ṣe tí everybody ń jó tí à ń jó èmi wà lórí stage mo jókòó because I am tired that day so everybody ó ń jó pẹ̀lú àwọn ọ̀rẹ́ so along the line akọrin pé ó disappear àrímọ́ ní orí stage. lójú agbo. bẹ́ẹ̀ni sá. ní ọwọ́ alẹ́. lọ́wọ́ rọ̀lẹ́. bẹ́ẹ̀ni. ẹnìkan kan ò rí mọ́. àrímọ́. so after then èmi ṣáà sì jókòó mi mọ̀ pé kò sí ní ojú agbo mọ́ so nígbà tá a fẹ́ tó di time ti àti cut cake àti everything so a fẹ́ share cake pé ok ti àwọn èèyàn ìyàwó lélẹ̀ ti èèyàn ọkọ lélẹ̀ so after cake ta share cake tán tí mo dẹ̀ gbé cake gbé ká máa lọ a gbé bọ́ọ̀sì ìyàwó umbrella agbésẹ́yìn mọ́tò wàá bẹ̀rẹ̀ sí ní wáyàwó káàkiri nígbà ìbò ló lọ lọ bá mọ́mí ẹ̀ mo ní mọ́mí mi ò rí ìyàwó mọ́mí ẹ̀ sọ pé àwọn rò pé èmi ti mú ìyàwó mi lọ nígbà tí lọ àti padà sábẹ́kúta ni mo ní rárá mi ò rí o wọ́n ní ṣé mo ti lọ sí wedding Èkó bẹ́ẹ̀ ni sọ ok so mọ́mí ẹ̀ wá ní ṣé a ti lọ check hotel tó lodge sí mo ní mo ti lọ check ẹ̀ ọ̀nà ti check out so àjẹ padà síbẹ̀ èmi àti mọ́mí àṣàjọ ń wá káàkiri àárí throughout that day so lọ́jọ́ yẹn èmi ò lè padà sí Abẹ́òkúta lọ́jọ́ náà orí street gan mo sùn because by the time tí mo máa fi ta fi ń wá káàkiri tí time ti lọ so I try láti wá another hotel láti lodge sí because hotel táwa lodge sí ó ti full àráyè nínú mọ́tò tá a gbé wá ní gbogbo everybody sùn àtèmi àtàwọn àbúrò mi àtàwọn ọ̀rẹ́ mi tó tẹ̀lé mi ìgbà tó di àárọ̀ ọjọ́ Sunday làwa ṣẹ̀ṣẹ̀ padà still yes náà àríyáwó but ní alẹ́ ọjọ́ yẹn ó later pé àwọn family member ẹ̀ ó later pé wọ́n ní pé òun wá òkè kò sí nǹkan tó ṣe òun ní pé òun save ní pé but ibi tó ń wá òun lè disclose ẹ̀. play kìíní o. so ó náà lè disclose ẹ̀ so ní pé òun wá òkè àwọn family member ṣáà ní sọ ibi tí ó wà gangan ó náà lè sọ nígbà tó ń bá sọ nípa ọmọ wa gbé òun so kò ṣáà sọ throughout that day tí ilẹ̀ fi mọ́ so ìgbà tó di ọjọ́ kejì àwa gbéra láti padà sábẹ́kúta. ẹ dákun ẹ ló fún yín lẹ́tà kan. bẹ́ẹ̀ni ìgbà wo lẹ wá ronú. ní òru ọjọ́ yẹn lèmi ṣẹ̀ṣẹ̀ wò pé jẹ́ n tẹ̀ chẹ́ẹ̀kì
gbogbo àwọn envelope tí àwọn èèyàn fún mi so ọkọ mi kàn ní let me check the letter tí àbí envelope to drop so nígbà tí màá ṣe envelope yẹn wá rí i pé letter àti proposed ring ló kọ sí. ẹ bá mu èmi gan gbọ́dọ̀ rí letter ring yẹn náà wà ńbẹ̀. wà ńbẹ̀ sà. ring tá a fi propose ẹ. bẹ́ẹ̀ni sà. ó fi síbẹ̀ ìwọ Ọlọ́run ríngì rè bùrádàtì ẹ má wọrí bùrádàtì ẹ má wọrí ó ti mú yẹ́sì ríngì lélẹ̀ lẹ́tà ni wọ́n ti ẹ̀ landwriting wọ́n kà á o màá ka lẹ́tà yẹn lẹ́tà ìrí bákan ní ọwọ́ mi. Samson sẹ́yìn lè jẹ́ Samson. bẹ́ẹ̀ni sà. Samson, I'm writing this letter with a heavy heart. As it stands, I can't continue with this marriage. Ẹ wo lẹ́tà yẹn bó ṣe gùn tó gbé kú mbẹ wọ́n mọ̀ sún mẹ́ báwọn ìní kájú báyìí lọ wọ́n lè lọ ṣáájú mi kà báwọn gbé kú mbẹ ìní kájú báyìí lọ Kẹ́mi nìyàwó yín jẹ́ Kẹ́mi òkà rẹ̀ rèé o òkà àgbéyàwó rẹ̀ rèé. kéèsì mọ̀ tí wà ń bímọ tí ń lọ bí ọ̀sẹ̀ méjì àbí ṣé n tẹ́ béèrè wọn ṣé dìsín ni wọn rẹ́dì láti ṣe. Aunty Kami, this must be a prank. Is it a prank? It's a prank. It's a prank? Yes, sir. It's not real? How will you get out of this? Only God. Kẹ́mi ló kọ àǹtí ọ̀hún. Aunty Kami, ẹ mà ní sórí ibù. Ẹ sáré lẹ́tà, ẹ mà tẹ̀síwájú. Ẹ tọ́jú ẹ̀ ní òun padà ká o. So mo ṣáà ka lẹ́tà yẹn ní òru ọjọ́ yẹn omi ẹkún bọ́ lójú mi lọ́jọ́ yẹn so àwọn àbúrò mi ló ṣáà ń calm me down pé kí n má rò kí n fọkànbalẹ̀ bí ọ̀rọ̀ obìnrin ṣe rí nìyẹn so àwọn ló ṣáà calm me down because tí wọ́n bá calm me down bẹ́ẹ̀ yẹn kò sí kan tó lè ṣẹlẹ̀ sí ọmọkùnrin ọmọkùnrin fi tọkùnrin gbé ni because èmi gangan náà ni mo drive wọn lọ síbẹ̀ èmi náà mo tún drive padà that same Sunday from Lagos State to Abeokuta. Lẹ́yìn ìgbà náà wá ń kọ́ ǹjẹ́ ẹ ti fojú rí obìnrin yìí padà. mi fojú rí àǹtí tọ́pẹ́ wà mí báyìí. Àgídìgbò lẹ ti padà pàdé ẹ̀. ní ẹ̀yẹ̀ kan nú àwọn tó kọ́mẹ́ǹtì ń bí sọ pé the family must return every kobo padà bẹ́ẹ̀ only the family must return every kobo is spent. níta ni ẹ sọ síbí nìyẹn òòsàbò ò lè gbè mí ṣe mi bó ṣe bá mi ọkú ẹ mélòó lẹ nà wọ́n rí. àmì ìfọwọ́ kan rí o. ẹ̀yin náà wọ́n tààrà. àtọ̀. ẹ̀yin náà wọ́n tààrà. àtọ̀. ṣé àwọn mọ́mí rẹ̀ gan wọn àpè yẹn jọ náà ni. ọ̀pẹ yẹn. àwọn mọ́mí ẹ̀ pérò. bẹ́ẹ̀ni sà. àwọn ọ̀rẹ́ rẹ̀ wá bẹ̀. bẹ́ẹ̀ni sà. but ṣé kìí sí pé wọn àtàwọn ọ̀rẹ́ rẹ̀ kan jọ mọ́ nígbà yẹn láwọn ẹ̀wọ̀n jọ ń jó lọ́wọ́ ni tẹ́ẹ̀ fi rí wọn mọ́. wọ́n máa jọ mọ́ plan gbogbo wọn ni. plan wọn ni. bẹ́ẹ̀ni sà. ok ìbéèrè ni pé nígbà tá a ti Kẹ́mi mọ̀ pé ìgbéyàwó yìí kò ní continue kí ló tẹ́ kí wẹ́ẹ̀dì kúkú hold gan. àgbà tó ya èmi náà lẹ́nu náà nìyẹn sà. and that day àwọn lọ fún date wa àwọn lọ fún one date tó fún wa yẹn èmi mọ̀ pé date yẹn ni birthday mọ́ mi wọ́n tún gbé birthday wọnú wedding lọ́jọ́ yẹn so it was that day èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé wọ́n tún ṣe birthday lọ́jọ́ yẹn. wọn àti ẹ sọ fún yín ẹ wà aware of it. sọ fún mi. ọmọ ìlú wo ni wọn. Ìjẹ̀ṣà Iléṣà. ọmọ Iléṣà ni wọn. bẹ́ẹ̀ni sà. Ìjẹ̀ṣà ọmọ wa o Ìjẹ̀ṣà ẹ̀yin Iléṣà tẹ́ ń gbọ́ mi ẹ̀yin Ìjẹ̀ṣà tẹ́ ń gbọ́ mi lálẹ́ òní mo kí yín ni èmi kàn kí yín ni ẹ mọ̀ pé mi á mọ̀ kíyàn adúpẹ́ tí ọ̀jẹ̀ bá dàn ẹnu ó ti mọ̀ ré lulẹ̀ wọ́n ti mọ̀ fẹnu jábọ́ wọ́n ti mọ̀ fẹnu wú géètì adúpẹ́ tí ọ̀jẹ̀ bá dàn
èmi ò ṣé wọ́n náwó fún yín lójú agbo ni àti kẹ́mi ni irú jọ́ọ̀sì wọn lẹ́jọ́ àti kẹ́mi tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ní fọ́lọ́ tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ ṣègbéyàwó tẹ́ ẹ mọ̀ pé ẹ ní white wedding lẹ́sẹ̀ wọ́n ti lóyún ni wọ́n ti lóyún ẹsẹ̀ wo lẹ́rù kẹ́ lè ṣẹ̀ tó lè tó level yẹn náà. mi ìṣe ẹ̀ṣẹ̀ kankan. ẹ sún ọ̀pẹ ẹsẹ̀ kankan. reason tó kọ sínú lẹ́tà yẹn ó ní nítorí mi meet up fún plan for wedding which was later done. What are the plans tell meet up with? ṣebí wedding ọ̀nà là ń wè. bẹ́ẹ̀ni sá. ẹ kí ni wọn kẹtẹ expect tẹ́ ẹ ṣe. Setting of the hall decoration DJ. ń gbọ́dọ̀ ti wá padà ṣebí tó lẹ́ ń jó yìí mo lẹ́ ti rí tẹ́ ń jó sí. gbogbo ẹ̀ la padà provide. ṣebí hall ni ẹ decorate títí kíní kan bí jàǹkáwọ̀ kíní àwọn kíní wúníwúní ń ṣe sí lórí ṣebí ilẹ̀ ń wọlé sínú hall yìí. bẹ́ẹ̀ni sá. àbí kò tó bí wọn ṣe fẹ́. ọ mà ṣe o kí ni ewé tó wà lórí yìí ṣe decoration kọ́ ni torí pé ẹ̀ meet up wọ́n ní màmá yín ọ̀ láìka àwọn ṣé lóòótọ́ ni. àìrọ́ ló fi yàn pa sà àìrọ́ ló fi yàn pa reason tó yẹ sọ pé mọ́mí tèmi ọ̀ láìka òun ni ìgbà tí wọ́n fún wa ní list fún engagement list ẹ̀ pé normally ọmọ akọ normal so mọ́mí wa pè é ní pé ìwọ níyàwó ìwọ lè bá wọn family ẹ̀ sọ̀rọ̀ bá wọn sọ kọ́ reduce nǹkan tó kọ yìí because agbára wo lè gbé nǹkan tó agbára bá gbé la máa ṣe o because wọ́n ní gbogbo nǹkan tó wà nínú list la gbọ́dọ̀ provide which is normal bóyá máa ń sọ nìyẹn but nǹkan tó agbára yẹn bá gbé léèyàn máa ṣe so reason nìyẹn tó fi mú mọ́mí lọ́tà tó ní wọn láìkò òun kò sí nǹkan tí mọ́mí ò kì í ṣe fún ọmọ bí ọmọ ni. Ọlọ́run o ta ló ra aṣọ tá a ti kẹ́mi wọ̀. èmi ò lè parọ́ because starting from the preparation for the wedding wọn láti jọ agree pé we will help each other. Okay. So ó stand ó ní òun máa ra aṣọ ẹ̀ fún ara ẹ̀. Okay. So ó dẹ̀ ra fún ara ẹ̀ èmi náà mo ra aṣọ tèmi fún ara mi so àjọ ra fún ara wa ni. ṣé kìí ṣe pé n tábìlì òkè bóyá ẹ̀kọ́ ojú òṣùwọ̀n náà nù. aṣọ ilé ìṣe àwọn náà wọ́n ra ilé náà fúnra wọn. èmi mo ra ilé fún ara mi. òun náà lọ ra yẹn fúnra rẹ̀. wọ́n lọ ra ti registry yẹn fún ara rẹ̀. àkàrà tẹ́ ẹjọ́ wọn òun lọ ra fúnra rẹ̀. no. ẹni ra yín fún. bẹ́ẹ̀ni sá. ẹni ra ilé fún. bẹ́ẹ̀ni sá. lẹ́sìn máàcì ara yín dáadáa yìí. iṣẹ́ kí lẹ̀ ń ṣe. computer engineering and engineering. iṣẹ́ kí lòun ń ṣe. ó ṣe serve tán ni so ó ń ṣiṣẹ́ as secretary ní bakery kan ní Abẹ́òkúta. kí ni ìyàwó yín máa complain pa yín bóyá ẹ̀yin àti wọ́n jọ wà nínú ilé tí ò sẹ́ni kankan bẹ́ẹ̀ kí ni wọ́n máa ń sábà kí ni àti kẹ́mi máa ń complain pa yín tó jẹ́ personal thing. obìnrin míì yóò lọ ra roll on fọ́kọ ẹ̀ yóò ra perfume fọ́kọ ẹ̀ kò ní sọ nǹkan kan yóò sáà mọ̀ pé sóò ti lo perfume yẹn make sure pé ó lò ó obìnrin míì máa sọ bẹ́ẹ̀ obìnrin míì ara mouthwash fọ́kọ ẹ̀ pé kó máa fi mouthwash sẹ́yìn tẹ́nu ó máa ń jẹ́ kíkiní yẹn ó ń try láti sọ àwọn kankan is there anything tó máa ń complain pa yín sẹ́yìn tẹ́nu ó máa ń jẹ́ kíkiní yẹn ó ń try láti sọ àwọn kankan is there anything tó máa ń complain pa yín even on bed as ọkùnrin what are those things tó máa ń complain before wedding day so you know there might be so many things tí o lè sọ síta tó wá ròpin is there anything tó máa ń complain. àtọ kò sí anything kò sí anything. ẹ̀mí ló lẹ ti jàrí tó yẹ pé wọ́n padà báyìí parí ẹ̀ ní láàrin ọdún méjì tẹ́ fi court. kò sí. it's 2 years courtship. yes sir. kò sígbà tẹ́ jàrí tẹ́lómi wàá báyìí parí ẹ̀ láti ta. àtọ tábà jà á máa parí ẹ̀ fúnra yín ni. bẹ́ẹ̀ni sir. ta ni best friend ẹ. I am Faith. kí ni tí Faith ṣe lórí ọ̀rọ̀ yín gbà tó ṣẹlẹ̀. òun gan ó yà lẹ́nu ó ní ẹnu móvì lòun ti máa rí pé òun ò tiẹ̀ rí gan so ó strange so náà. kí ni àròkọ lè jẹ́ excuse lady táwọn yóò fi pàtẹ́wọ́ fún pé o tiẹ̀ ṣe dáadáa báwọn ọbẹ̀ tàbẹ́ yẹn. ẹ̀rọ pé ó ní excuse kankan tó jẹ́ ni. fi pé bóyá ẹ̀ lówó lọ́wọ́ tó bóyá ó ti fi pé òun ráwọn kan tó lówó jù yín lọ. I don't know. You don't know. Yes, sir. Suspect rin ẹ̀ rí. mi ò really suspect it. ń ṣe mí bákan ni ta ló mú idea wedding wá ẹ̀yin àbóhùn. àwọn méjì náà àjọ agree náà ni.
rárá èèyàn kan ní ọ̀kọ̀ọ̀kọ̀ sọ bóyá ẹ̀sùn ẹ̀jíjọ́ náà bóyá ó dáná oúnjẹ tó dùn mọ́ yín àbẹ́jọ ṣeré tán ó dáná oúnjẹ tó dùn mọ́ yín rẹ̀ fi ń wò pé kí kúkú ṣe marriage ní kúkú fẹ́ sínú ilé àbẹ́jọ ṣeré tán lòun náà ń wò pé ó yá kó kúkú máa bọ̀ bó o lẹ ṣe àbí. step by step la ṣe. step by step ni. bẹ́ẹ̀ni sá ní April before April wọ́n ní mo propose sí. okay. so after tí mo propose sí after a month ó ṣá challenge mi pé ó bá mi jà ó ní ṣé mo fẹ́ sọ̀rọ̀ di Lord of the Ring ni mo gbé kí n ṣe next thing so mo ṣá ní mo ti gbọ́ tí time bá ti tó màá ṣe so nígbà tó wá di April àwọn la ṣe introduction àti April láti ṣe introduction April last year so after that introduction àwọn la fi bẹ̀rẹ̀ planning fún wedding. òun náà ló sọ ní ẹ fẹ́ sọ di Lord of Ring òun sọ pé kẹ́ ẹ gbégbèsè ìgbéyàwó nìyẹn she asked for it. How do you propose her? How do you propose to her with this song? How? Bọ́lẹ̀ ti ṣe àṣẹ ní bá kan ní Abẹ́òkúta. So ẹkúnlẹ̀ bẹ́ẹ̀ni sá. Nígbà tí ẹkúnlẹ̀ tẹ ẹna ríngì sí pé will you marry me? Ṣé ó tètè dáhùn àbáwọn ọ̀rẹ́ náà ràn lọ́wọ́ kó tó ṣe yes? Ó tètè dáhùn wípé n tó fẹ́. Kó tó di pé ẹ fẹ́ ṣe drag ẹ̀ mọ́ èèyàn kan lọ́wọ́ bóyá èèyàn ti ń fẹ́ èèyàn kan tẹ́wá jẹ́ pé ìgbà tẹ ní edge ló padà fẹ́ yín àbí ó kí ni ẹ̀ kàn wá. gbogbo tẹ́ ń jọ no yìí yẹ́sì lọ yọ ọ́ jẹ́ torí mò ń wò pé kí ló lè fa ìgbésẹ̀ yẹn ni ẹ waste time wa àwa tí a mọ̀ pé ẹ fẹ́ ṣe wedding lọ́jọ́ yẹn despite the fact pé ẹ sanwó fẹ́ MC wọ́n wá sí MC ẹ waste time MC ẹ̀ dẹ̀ bá rẹ́kọ̀dù ẹ̀ jẹ́ ẹ waste time DJ ẹ sọ ọ́ọ̀lù tẹ́ ti ṣe ló kọ́ ìdílé ìyàwó nǹkan ó kọ wọ́n gbó kọ mí ìdílé Àtíkẹ́mi àwọn ọ̀rẹ́ gan tún sòde lọ náà ìjọ òyà ẹjẹ́ àfijọ́ wọn hàn abatẹnijẹ́ lélẹ́yìí o mo fẹ́ mọ̀ bóyá ẹsẹ̀ lẹ́sẹ̀ kan tó tóbi tó fi pé I want to shock him mo dúró de dọjọ́ ọ̀dùnnú ẹ̀ máa dàbànújẹ́ sí because ọjọ́ yẹn sọjọ́ ọ̀dùnnú tiwọn àwọn ti prepare ẹ̀yin ló jọ́dọ̀ ọ̀dùnnú ti yín because wọ́n máa kí yín kú oríire ńjọ́ náà wọ́n máa kí yín congratulations àwọn tó tún kí yín congratulations wọ́n tún waste time wọn. So and he knew she knew she was celebrating her mother's birthday not the wedding. This is a pre-planned act ẹ wo bàtà yín. ó mà ṣe o ẹ jọ kí ni alága àdúró nǹkan kan tí wọ́n máa ṣe wọ́n ṣe tí wọ́n mọ̀ pé kéèyàn ọdọ̀ balẹ̀ àwọn ọ̀rẹ́ yín dẹ̀ tẹ̀lé yín lọ they will not forgive her they will not forgive her she should have called off the wedding before the day tó bá ní nǹkan kan kó má jẹ́ ó wáyé ó bẹ́tà gbogbo tó kọ́ ọ́nù ìwé kéésì kò sí ètò ṣẹlẹ̀ lọ́jọ́ wedding bẹ́ẹ̀ kò sí ètò ṣẹlẹ̀ wedding kò la gbogbo ẹ ti ṣẹlẹ̀ tó jẹ́ pé ó láǹfààní àti má jẹ́ kí wedding ò wáyé rárá ju kó sá lọ lọ́jọ́ wedding lọ ó fẹ́ make history ni ṣùgbọ́n mi wà ní conclude pé òun ló ṣe tí ò dáa bóyá ó rí wà kan lọ́wọ́ yín tó dẹ̀ pé ó léwu fún ọjọ́ ọ̀la rẹ̀ bóyá àìtí ìsọ́síta gan bóyá ó ń cover yín ni ṣé ká kúkú bẹ̀ wọ́n kí wọ́n mọ̀ wá abẹ́ rò pé ẹ̀ níwà burúkú kan tẹ́ ẹ̀ fẹ́ kó sọ láfẹ́fẹ́ kó wá ẹ fún mi ní fọ́tò Àtíkẹ́mi I was at the wedding olóòtú àbí èmi ní báwí omi ló ń pè lólóòtú I was at the wedding ẹ wà ń bẹ̀ ọ̀yá Káyọ̀dé bá a mọ́rẹ́ ẹ sọ fún mi ẹ convince mi pé wà ń bí wedding níbo ni wedding yẹn ti wáyé níbo ni I was at the wedding àwọn tó wà ń bí wedding gan mọ̀ wò wá ẹ jọ sálejò ti lọ tán kẹ́ ẹ tó mọ̀ pé ẹ̀rí yàwó sá another thing nìyẹn o ṣe báwọn àlejò ti lọ tán àwọn èèyàn mọ̀ ẹlòmíràn ṣe mọ̀ báyìí ni chai níbo ni ẹ ṣe wedding yẹn I mean venue. Aunty uncle ìwọ̀n tẹ́ ẹ rántí gan ẹ try ni kò easy ìwọ̀n tẹ́ ẹ rántí ẹ try ni me too I was at the wedding
Olúwakẹ́mi Rótìmí àwọn ọ̀rẹ́ wọn nìyẹn. Ó sì tó lè ṣẹlẹ̀ tó wà rántí ẹnìkan ní àwọn òbí arábìnrin yẹn jẹ̀bi ẹ̀sùn apààyàn. Àǹtí Kẹ́mi ẹ ṣe dáadáa pẹ̀lú Alágídìgbò ẹ cooperate kódà lẹ́ni wọ́n ti jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ọ̀nkú ń bọ̀ lórí afẹ́fẹ́ ẹ̀yin náà dẹ̀ wà ń bì ṣùgbọ́n ẹlẹ́fẹ́ lọ ẹ̀yin ò ní lè wá sáfẹ́fẹ́ lẹ́nu ṣùgbọ́n káwọn wá ẹ̀yin náà padà wá ọmọ Nàìjíríà máa ń retí yín gan-an ni o Àǹtí Kẹ́mi a conclude rárá a dẹ̀ ní jẹ́ kí emotion a níwà judgmental a ní jẹ́ kí emotion control wa gbogbo tí mo ń bi ọkú yìí I just need to be sure mo fẹ́ gbọ́ látẹnu wọn kó tó di pé ẹ wá sọ ọ́ ni mo fẹ́ gbọ́ èmi sọ pé ẹ sì ní excuse ẹ̀ èèyàn níyìn Ọlọ́run dá igi oko ó dá ẹja nú omi ó dá ẹran tó rìn lẹ̀ ó dá èyí tó ń gbé nú omi tí ò lè rìn lẹ̀ ó sì dé èyí tó ń rìn lẹ̀ tí ò lè gbé nú omi ó dé èyí tó ń gbé tó máa ń fò lójú ọ̀run ó dé èyí tó ń rìn tí ò lè fò gbogbo wọn pátá Ọlọ́run dá wọn under control Ọlọ́run ni wọ́n wà àti èèyàn ẹranko ò ní ọpọlọ tó lè dárò ju pé kò mọ̀ ṣe bọ́lọ̀ ṣe ràn lọ ìwọ̀n ọpọlọ tọ́lọ̀ ń fún tí ó fi láyé òun náà ni gbogbo ọpọlọ tọ́lọ̀ ń fún wọn ó kó wọn sábẹ́ ọpọlọ èèyàn ni ṣùgbọ́n àwa èèyàn ní ọpọlọ tó yẹ pé bọ́lọ̀ ń bá ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí Ọlọ́run tó wá fi wálẹ̀ pẹ̀lú ọpọlọ wa ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa sìn. Àǹtí Kẹ́mi ẹ yìí ṣe ẹranko onílàákàyè nìyí kó tó di pé ó dùn ọkú ìpẹ́ fà wọ́n lẹ̀ wọ́n láti nífẹ̀ẹ́ yín kó tó di pé wọ́n gbà pé káwọn jọ ṣègbéyàwó ó láti rí tí wọ́n nífẹ̀ẹ́ lára yín tí wọ́n fi lẹ́yìn ló kù gbogbo ohun tí ń jóbìnrin tó kù kan máa bá tiwọn lọ tẹ́ ẹ fi lọ sí registry tẹ́ ẹ fi lọ sí church tẹ́ ẹ fi ṣe engagement introduction tẹ́ ẹ tún fi wá ṣe wedding ẹ gbogbo ìpele yẹn tó wá jẹ́ pọ́jọ́ wedding lẹ́yìn tẹ́ ẹ ṣe wedding níbi wedding lẹ́ ti wá fọkọ yín lẹ́tà tí ríǹgì wà nínú ẹ̀ tẹ́ ẹ wá sọ pé ẹ̀ ṣe mọ́ ẹ ń láti ní ìdí pàtàkì ni o number one ni pé tẹ́ ẹ bá ní ìdí pàtàkì láti òní lọ kò ní sí obìnrin kankan tó wá láti Iléṣà tí ó lẹ́nu àti bú anybody tó bá ṣe ń tó wù mọ́ ní gbogbo ayé lórí ètò kéèyàn àwọn ọmọ àwọn Ìbàdàn nù àwọn kìnnì kan náà ṣe báwọn tí n bá mọ̀ pé Iléṣà ni tí mo padà find out pé Iléṣà ni màá ní kó fa ìdí ẹ̀tọ̀tọ̀ tó ń wà mọ́ tó ẹgbàá sí number one. Number two ẹ tún wá jẹ́ kẹ́rù ọmọ ọba anybody tó bá fẹ́ níyàwó tó bá gbọ́pọ̀ ọmọ Iléṣà ni. ó dẹ̀ tí ìyàwó ń bẹ́ẹ̀ lé ẹ̀ yóò tún máa wò pé ọmọdé lòun lọ lọ́la tọ́jú ọmọ Iléṣà àwọn Iléṣà sì dáa ilé gbàgbé àti Jámánì àti Olúfúnkẹ́ Jámánì ilé gbàgbé wọn àwọn èèyàn dáadáa tí mo mọ̀ ń Iléṣà nù kí ni mo tiẹ̀ tún sọ Olúfúnkẹ́ Jámánì nìkan kọ́ ọ̀gá mi Maestro ọmọ Iléṣà ni wọ́n àwọn Iléṣà dáa wọ́n dáa ẹ̀rí pa Àǹtí Kẹ́mi ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ẹ bá ń bẹ́ẹ̀ tẹ̀ mò ń retí yín gbogbo ọmọ Nàìjíríà ní retí yín èmi nìkan kọ́ o gbogbo wa là ń retí yín ẹ jẹ́ wọ́n rẹ̀ ń tà ń retí ẹ jẹ́ wọ́n rẹ̀ ń tà ń retí ni Kẹ́mi kí ni Àǹtí Kẹ́mi Ògúnmọ́lá ọmọ Nàìjíríà ń retí yín ní ọjọ́ Wednesday tí ń bọ̀ yìí Àǹtí Kẹ́mi ó sọ ọ̀rọ̀ ṣé ẹ ti rántí tí wọ́n lè sọ pé ẹ ṣe kán máa bọ̀ wá sọ. ọ̀nkú ẹ dìde jáde tí Àǹtí Kẹ́mi.